Yeah, ẹ kálẹ́ ẹ̀yin èèyàn wa mo kí wa nílé lóko ní ọ̀nà àjò níbikíbi tí a bá wà. Nílẹ̀kílẹ̀ gbogbo ọmọ kó tó jíire mo kí wa a kú dédé àsìkò yìí. Ẹ ṣeun káàbọ̀ sórí ètò Àkàlàmàgbò TV. Ẹ lè rí mi lórí live. Òjòjò ń ṣògùn ara ògùn ò lè ní o. Ṣùgbọ́n kókó báyìí náà lára tàwa ń lè. A dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ènìyàn wa. Ẹ ti rí nínú ohùn wa náà ó rẹwà díẹ̀ ni. A dúpẹ́ pé ẹ̀mí ń bẹ. Couple of hours ago ní èní ọjọ́ Jímọ̀ ọdún Iléyá tó ń ṣe lọ́wọ́, ọ̀pọ̀ ènìyàn náà ti kidnap lẹ́ni ní Makurdi nínú Nàìjíríà. Màá release fọ́nrán bọ́n ṣe kidnap àwọn Nàìjíríà mi bí àwọn Boko Haram ṣe capture wọn. In fact wọ́n kó wọn sí orí ọ̀kadà níbi ilé tó ń kó wọn lọ Nàìjíríà mi. Wọ́n kàn waste life àwọn ọmọdé wọ̀nyí. Màá release fídíò ọ̀gá àgbà àwọn àmì. Màá release ẹgbọ́n nǹkan tó sọ. Gbogbo ẹ̀ ló wà nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí. Ẹ farabalẹ̀ ẹ má gbé kúrò ńbẹ̀. Ẹ wò ó tán. Ẹ wo fọ́nrán ìtàn. Ó ṣe pàtàkì. Ààbò. Kò sí nǹkan tó ń jẹ́ ààbò ní ìlú Nàìjíríà. Kò sóhun tó ń jọ. Kò sóhun tó ń jọ páàbò. Ojúlálá kan fi ń ṣọ́rí. Àwa ò fẹ́ràn eléyìí nílẹ̀ Yorùbá. Kò sí ojúmọ́ kan tí ẹ ní gbọ́ pé wọ́n gbẹ̀mí èèyàn. Kò sí ojúmọ́ kan tí ẹ ò ní gbọ́ pé wọ́n jíyàn gbé. Ẹ bá wa mójútó ààbò ilẹ̀ Yorùbá. Àti ń pariwo àwọn OPC ìbò náà wà, àwọn Àgbẹ̀kọ̀yà, gbogbo ẹgbẹ́ wọn gbogbo wọn náà túká. Ṣé irú táìmù ìbílẹ̀ inú ẹ wò ẹ má ẹ̀ka lọ jìnnà ẹ̀ka. ये इसे है Dar tahu tanya itu dia le alko. Le alman enggak dia isi. Video itu. Le alman. Le alko enggak. Ini kalau anak buat ya alka. Tunggal kawala. Tunduk. Nanggal. Nanggal hajan dia. Tunggal nanggal. Salam not target doctor. Ali, hey. Le ingel katanya right had dulu. Ali. Le angkat apa bal sana? Angkat bal sa? Junggo. Itu dah kata ngaso ini. Border management is very critical. I've had countries, because of the level of insecurity they had to fence their borders. I know sometimes when you mention, people say, no, it's impossible. Pakistan fenced 1,350 kilometer border with Afghanistan. That was the only time they had peace. Saudi Arabia and Iraq, 1,400 kilometers fenced completely. Can we start thinking of fencing our borders? We have 1,500 kilometers with Niger Republic, 1,900 kilometers with Cameroon. Chad is there.
all over us, surrounded by francophone countries, and the Sahel is heating up. If we don't do anything, when the Sahel falls, it is Nigeria that everybody is interested in, because they believe Nigeria is huge, Nigeria is big, Nigeria is rich. And that is what we should start thinking about. How do we secure fully and take control of our borders? It is critical for our survival. It is critical for our sovereignty. Àwọn ọmọ ọlọ́mọ tán kó ń sìn wọ́n fẹ́ lọ gbẹ̀mí wọn ni. Ṣé Nàìjíríà mi ní Boko Haram àwa láwọn ń kidnap àwọn ń béèrè owó tí kì í ṣe ọ̀gá àgbà àmì tó bá yẹ pé àwọn ọ̀gá àgbà àmì ń sìn wọ́n lè máa béèrè owó. Àwọn ọmọ ọlọ́mọ ń sọ wọ́n fẹ́ lọ gbẹ̀mí wọn. Ṣé rí bọ́ ṣe capture wọn torí kò sí nǹkan lọ́wọ́ tó fi lè kojú àti wípé ara àwọn àṣìṣe kan tí wọ́n máa ń ṣe ni pé tí ọwọ́ Nàìjíríà mi bá lè tẹ àwọn àtìláwé tọ́wọ́ wọn bá lè tẹ̀ wọ́n ti gbé sórí social media, wọ́n ti gbé rédíò ti announce ẹ̀, tẹlifíṣàn ti gbé Nàìjíríà gbẹ̀mí à. Nínú ọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí, nínú ọ̀sẹ̀ tá a ìwà léèní ní Jímọ̀, ọ̀la lọ̀sẹ̀ yà á tán, ọ̀la Sátọ̀dé. Nínú ọ̀sẹ̀ yìí, wọ́n ti sọ nínú rédíò bí àwọn ọwọ́ Nàìjíríà mi ṣe tẹ àwọn àtìláwé, wọ́n lọ́wọ́ wọn tẹ̀ wọ́n gbẹ̀mí wọn lóríṣiríṣi. Ẹ mọ̀ pé wọ́n máa revenge láwọn people yìí. Tọ́n bá fi lè gbọ́ sétí pé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀, ẹ gbàgbé. Ẹ̀yin ọ̀gá àgbà lórí nílẹ̀ Nàìjíríà mi, ẹ̀yin ọ̀gá àgbà politicians wọ̀nyí, ẹ̀yin tẹ́ ń finance àwọn people yìí, kí ni èrè tẹ́ fẹ́, kí ni plan yín gangan, kí ni aim yín, kí ni nǹkan tí ẹ ní lọ́kàn, kí ni nǹkan tí ẹ ń try láti, kò yé mi. Tẹ́ fi ń gbẹ̀mí àwọn ará ìlú tó tó yìí, kí ni èrè tẹ́ fẹ́ jẹ lórí àwọn nǹkan wọ̀nyí? Dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe irú ilé ìtàn tilẹ̀ ń lọ sí àjì, a mọ̀ pé irọ́ náà ni gbogbo ẹ̀ bá dé, irọ́ ni gbogbo ẹ̀ bá dé. Torí ẹni tó bá ní bẹ̀rù Ọlọ́run lè ṣe irú ilé kó ló wá tí jòkó tí ń gbàdúrà sí Ọlọ́run, wàá lò tí jòkó tí ń ṣàdúrà sọ́lọ́run pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́ ti dánwò. A lè sọ́ọ̀sì lára àwọn tọ́kì náà bí ọmọ Yorùbá wà ń bẹ̀. Èmi ní tèmi o, àwọn advice èmi ń fún àwọn ọ̀dọ́ ni pé ẹ má join ní Nàìjíríà mi o. Gbogbo ilé ìtàn sọ pé you should come and join the army force kìnìkan. Don't join army. In fact, tó bá ní opportunity láti já kúrò ń bẹ̀ kó sá padà sílé ẹ̀ kúrò ń bẹ̀, they will take your life. Ẹnu ikú ni wọ́n máa tì yín sí bí wọ́n ti pa yín, bẹ́ẹ̀ ni wọ́n á tì yín sí. Imagine Nàìjíríà mi ẹni camp sí pé kò àwọn Boko Haram á dẹ̀ dé ìhó Nàìjíríà mi. Àwọn Boko Haram á dẹ̀ dé wọ́n á dẹ̀ sọ̀rọ̀ àní gbogbo wọn the next thing wọ́n á dẹ̀ pa gbogbo wọn dànù. Ẹ̀mú ìyá mi tó ti pa nínú ọdún táwa yìí, oṣù kẹfà làwa yìí. Ẹ̀mú ìyá mi tó ti gbẹ̀mí ẹ̀ nínú ọdún yìí. Ní gbọ́n kankan lẹ́nu president, wọ́n á dákẹ́ pin. Now, Mọ́kúá níbi tí omi lágbára ti gbélé lọ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ilé ní sí 200 something èèyàn náà ti kà tó ti kú. Ọ̀pọ̀lọpọ̀ farapa wọn wà nílé ìwòsàn. Àwọn tó disappear náà wọ́n pọ̀ tí wọ́n ti ẹ̀rí òkú wọn, tí wọ́n mọ omi gbé wọn lọ tèfètèfè. Omi gbé wọn lọ. A mọ̀ pé àwọn àjálù nǹkan bílẹ̀ ó kọ́mọ̀ káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé. Irú inú ìlú táwa wà ń sí irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí nínú ìlú ẹ̀sọ́jálà agbègbè tí mò ń gbé yìí. Ẹ̀kún omi ti ṣẹlẹ̀ rí bí ọdún 1960 something back àbí 1950 something. In fact, omi gbé gbogbo àdúgbò yìí lọ ni. Bẹ́ẹ̀ni, a mọ̀ pé irú ẹ̀ máa ń ṣẹlẹ̀, but ìbẹ̀rẹ̀ ọdún náà ni wọ́n ti ń fi ohùn sílẹ̀, wọ́n ti ń fi ìkìlọ̀ sílẹ̀ pé ọdún yìí o, omi aṣọṣẹ́ o, omi aṣọṣẹ́ o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá kọ́lé síbi tó omi ń gba ẹ ṣọ́ra o. Ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní Mọ́kúá yẹn kì í ṣe nǹkan kékeré. President gbé 2 billion sílẹ̀ láti lọ fi wọ́n náà fẹ́ lọ kọ́lé mi fún àwọn tí in fact tó ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share tó yìí o, ẹ bá wa share. Àwọn nǹkan tá à ń rí kì í ṣe ohun tó dùn mọ́ mi nínú. Ẹ lè rí ìròyìn kó dùn mọ́ yín nínú Nàìjíríà.
bí mo ṣe ń wo ojú tèmi fi ń wo àwọn boys tán kó sẹ́yìn ọ̀kadà ń sìn mo sáà ń pè bàbá ẹ̀ ó di gbére ó di ọjọ́ àrìnàkò ó ti dojú àtẹni bá ń jọ ni téèyàn bá ń jọyàn torí wọ́n á gbẹ̀mí wọn. Boko Haram lè capture Nigeria àmì kan release wọn. I want you to know that wọn ò lè release wọn àfi ó di ọwọ́ Ọlọ́run lókù tọ́lọ́run bá sọ pé ẹ̀mí wọn ò ní tí ì lọ. Tọ́ ẹ wo wọn bá lọ sọ ní ọ̀rọ̀ lọ́rọ̀ èmi ọmọ ọ̀rẹ́ náà ni Àkàlàmàgbò TV lákòótán ọ̀rọ̀ wa fún àǹfààní tẹ́ ń wo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ dá owó fún wa lórí Wishare brother wa a ṣì wà lórí ẹ̀ o Wishare tá a rí lẹ́kọ̀ọ́ wọ́n ti pè wá ká wá aráyàn lọ́bẹ̀ lánàá wọ́n lọ́bẹ̀ àníkan tẹ̀sí ẹ̀ wọ́n ní kò sí iná wọ́n ní wọn ò rí iná ṣáàjẹ́ àdẹ̀nítọ̀ tó bá dé ní òun á lọ́bẹ̀ ó dé ní àpè wọn ní wọn tí ṣáàjẹ́ pé jẹnẹrétọ̀ wọn ò dá mo dẹ̀ nítọ̀ èmi ò ní interest lórí ẹ̀ mọ́ ọ́fíìsì wọn tó wà l'Abuja wọ́n sẹ́ndì fídíò báwọn wọ́n ṣe tẹ̀sí ẹ̀ wọ́n ṣe fídíò kọ̀ pẹ̀lú àbúrò mi wọ́n tẹ̀sí ẹ̀ náà mo sì ń wá bí máa ṣe ráwọn ọ̀rẹ́ mi l'Abuja tó máa lọ́bẹ̀ torí mi ò lè jẹ́ kán sẹ́ndì ẹ̀ without pé èèyàn lọ́bẹ̀ wọ́n rí bílẹ̀ I will not send money to such thing so bó ṣe jẹ́ ni adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ ìbànújẹ́ ò ní jẹ́ tiyín o ẹ ṣeun gan Àkàlàmàgbò TV gbogbo olólùfẹ́ Àṣàkẹ́ TV show òun náà dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun gan ó dàárọ̀.